Islam salamu alaikum Ramadan Kareem eti bẹ̀rẹ̀ àwẹ̀ even our Christian náà ti bẹ̀rẹ̀ àwẹ̀ kọlu àwẹ̀ lọ́tẹ̀ yìí ni it's okay. Very good. One of the things that make him stand out among his colleagues is the way he normally treat his religion seriously, and why he emerge every time, any day, is because there are some things you need to do about your religion. And let me say this in Yoruba, I can say in Yoruba. To ba fẹ́ be everybody, o gbọ́dọ̀ máa ronú be everybody. Lateef Adedimeji is somebody that never joke with his religion, and he never against any religion. He always say it that his religion is different from his career. Ó yàtọ̀ gedegbe. Àwọn kankan wà tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ lẹ́ni. Kì í ṣe tó wípé Lateef Adedimeji jẹ́ high profile person or celebrity. That is why I'm talking about him. There are some things we need to talk about this celebrity. And torí ẹni mo ṣe mú Lateef Adedimeji gẹ́gẹ́ bí ẹnìkan tí èmi rí wípé kò fi ẹ̀sìn ṣeré rárá, bẹ́ẹ̀ náà ni kò tako ẹ̀sìn kankan. Lateef Adedimeji ọ̀pọ̀ ìgbà tí èmi ti ń tẹ̀lé wọn, most of his page, he has used his platform to preach to people about seeking for knowledge, praying, and also fast, to let them know that it is very important. Look at this period. Ramadan is now in town. Everywhere is all about Ramadan. Àwọn èèyàn ti ń gbààwẹ̀, kódà àwọn Christian náà ń gbààwẹ̀. So Lateef Adedimeji says something that I want you to see yourself. Tí màá fẹ́ jẹ́ kẹ́ fi ti ara yín gbọ́. Because he has been somebody that is very, very unique. Ó jẹ́ ẹnìkan tó yà lára ọ̀tọ̀. And when he collected the celebrity of the year when it comes to Islam, ní Bakon, I was not surprised. Lateef Adedimeji will always let you know that his religion is very, very important. Àmọ́ occasion tí Lateef Adedimeji ti lọ tó fi máa hàn wípé lóòtítọ́ àti lódodo òun lè jẹ́ mùsùlùmí o, ìyẹn ò túmọ̀ sí pé kí òun tàpá sí ẹ̀sìn kejì. Mo rántí ní ìgbà náà nígbà tí ó grace, he was able to be, he was there to grace Shola Alison event. He said it. He said something there that is very, very important. He said it. I listened to your song. I wish you were there that day. Níwájú ọ̀pọ̀ àwọn ènìyàn láti jẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀sìn ó yàtọ̀ sí kárí òun ò dẹ̀ lè sọ wípé torí òun jẹ́ mùsùlùmí kí òun sọ wípé òun ò gbà ti àwọn kìrìsìtẹ́nì rárá. Look at his wife Mobimpe, a lifestyle. Mo fẹ́ jẹ́ kẹ́ wo nǹkan kan, mo kò fẹ́ ká àwọn nǹkan kan fún yín nípa Lateef Adedimeji kí n tó emerge, kí n tó lọ sí ibi ọ̀rọ̀ kan that he said religion, social media, the correlation and the differences. Lateef Adedimeji said something in that video. Tí màá jẹ́ kẹ́ rí. I will let you know some things tó jẹ́ pé ó ti sọ oríṣiríṣi nǹkan that I want you to pay attention to. He said, religion can't separate me from Lateef Adedimeji. That was Shola Alison. He said that. That is when Lateef Adedimeji graced that occasion. And he returned it back by saying, no, Christian and Shola Alison, Emi, Musulumini, that doesn't mean anything. Okay, let me continue. There's this particular one. That is very interesting. Okay, about the award. They want to celebrate Lateef Adedimeji. Okay, let me read it. Decorated Nollywood actor Lateef Adedimeji has been named Muslim Celebrity of the Year by Muslim News Nigeria. I'll take you through it. Okay, celebrating his personal excellence and unwavering commitment to Islam, to Islamic values in the entertainment industry. Yes. Let me continue. The announcement was made by the publisher of the newspaper, Alhaji Rashid Abubakar. Abubakar noted that Adedimeji stood out among his peers for meeting the criteria set for the award, which recognizes Muslims making impactful contribution to society in their respective profession, careers, while staying true and committed to their faith. Ẹni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì tí ò sì fi ẹ̀sìn sílẹ̀ rárá. Eléyìí náà máa ń jẹ́ kí n gbé òṣùbà káre fún ẹni tí ń ṣe Ọdúnadé Adékọ́lá. Àwọn náà bí wọ́n ṣe mú iṣẹ́ wọn lókùnkúndùn, wọ́n fi ẹ̀sìn Kristẹni wọn ṣe rárá. Let me move forward because it is very, very important we know about these things about Lateef Adedimeji. And thank God, àti wà lásìkò àwẹ̀ Ramadan báyìí.
These are the things we need to pick out from his life. Okay, despite his rising profile, the actor has remained steadfast in his callings while observing a relatively decent lifestyle and openly identifies as a Muslim, reflecting Islamic values both on and off the screen. Yes, you can see from the video you're watching. He prayed, he do everything in Islamic way. He never joke with it. As a Muslim, Lateef Adedimeji consistently projects a good image of Islam in the public sphere with the frequent use of Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa salamo. Supplication and message on his social media platform where he commands the respect of millions of followers and command the following of millions of fans. That is Lateef Adedimeji for you. Just because of his religion only, he commands respect. And for me, he deserves it. Let me go quickly. On social media, he regularly posts Islamic reminders, quotes from the Quran and Hadith, and encourages followers to pray, fast, and seek knowledge. His page becomes especially active with Islamic content on Fridays during Ramadan and Hajj, the month of Hajj, and publicly celebrates Islamic festival, encourage other celebrities as well as fans to stay connected to their faiths. One strong example of Lateef Adedimeji commitment to charitable causes and Islamic awareness is his active participation in Islamic youth events, humanitarian campaign, and driven initiative across Nigeria. Can you hear that? Àwọn nǹkan wọ̀nyí, àwọn nǹkan tó ti jẹ́ kí àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ẹni tó fi ara jìn púpọ̀ fún ẹ̀sìn ẹni. Ó ti kópa nípa ti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ nípa ti ẹ̀sìn ní ìdí iṣẹ́ tó yàn láàyò yìí. Kò ń fi ṣeré, wọ́n sọ kankan wípé táwọn bá di gbajúgbajà ju bí ó ti yẹ lọ, tí àwọn bá wá sọ wípé àwọn ò wá ṣe ti ẹ̀sìn mọ́, á dàbí wípé àwọn ti ṣe nǹkan kan sí Ọlọ́run tó fún àwọn lẹ́bùn yẹn ni. Lateef Adedimeji, I respect him for that. And truly, he normally, ẹ̀yin tẹ́ bá wà lórí social media platform and you follow him frequently, ẹ máa rí gbogbo nǹkan tí mo kà jáde yìí. He posts, he promotes his religion without not tarnishing any other image, without against any religion, without not looking at them as if, who are you, Lateef Adedimeji? His lifestyle, his religion lifestyle, what for you to pick out something from it. Ẹ jẹ́ ká wo ìgbésí ayé yẹn dáadáa, ẹ máa rí pé ìgbésí ayé tó ní ìtumọ̀ ni. Wọ́n sọ̀rọ̀ kan níbi ètò lecture kan, public lecture nípa Ramadan, òun ni màá dẹ́fẹ̀ẹ́ jẹ́ kẹ́ wò. He said something about social media, religion, and his own lifestyle. How everything goes for him. A powerful message from Lateef Adedimeji. Mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ dáadáa, kẹ́ farabalẹ̀ gbọ́ nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rí, ẹ má gbàgbé láti like, láti comment, kẹ́ dẹ̀ subscribe, kẹ́ dẹ̀ bá wa share fún ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Lateef Adedimeji. Let them know that there's more to his life than filming, than producing, than acting. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé kò ṣe kó dànù ni láti ẹnu Mr. Lateef Adedimeji. Kudos to his wife, Mobimpe Adedimeji. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ, kẹ́yìn náà fi eléyìí kẹ́ fi ṣe àríkọ́gbọ́n. Thank you. Naam, gbogbo ibi tí n bá dé ń kọ́kọ́ sọ, èmi kì í ṣe àfáà o, ohun tíátà ni mi. Àmọ́ tó bá ti di ohun tó jọmọ́ Islam, tó ti di ohun tó jọmọ́ ẹ̀sìn, tán wá pè mí tí ń wá dáhùn, á jẹ́ pé mo wáyé asán mi. Á jẹ́ pé gbogbo nǹkan tí ń jẹ́ òkìkí, tí ń jẹ́ fẹ́ẹ̀mù tọ́lọ́hun fún mi o, á jẹ́ pé ó ti yá tó fẹ́ parun. Nítorí tó o bá ti mọ rírì ohun tọ́lọ́hun fún ẹ, tó o sì mọ ìdí tó fi fún ẹ ní ohun tó fún ẹ, tó o mọ̀ pé gbogbo ohun tó bá fún ẹ kò fún ẹ nítorí nǹkan méjì ju pé ná sójú ọ̀nà ìyẹn Ọlọ́run bá padà. Tó o bá ti rírì bẹ́ẹ̀, á jẹ́ pé o mọ̀ yìí tó kàn nínú ọ̀rọ̀ ẹnu. Èyí tí àfáà Àrídùnnú wá ní ká sọ̀rọ̀ ń pẹ́ Islam àti social media. La ilaha illallah. Tó àkọ́kọ́ mbẹ̀ ni pé kí gbogbo wa mọ̀ pé gẹ́gẹ́ bí mùsùlùmí, kí gbogbo wa kọ́kọ́ mọ̀ pé kò sí nǹkan kan tọ́lọ́wọ́n ọba àlékí ọlá dá sáyé tọ́lọ́wọ́n ọba fúnra rẹ̀ onímọ̀ nípa rẹ̀. Ní ìyí tó ti ń bẹ tẹ́lẹ̀, àbí ìtí civilization gbédé, àbí ìtí yóò tún gbédé lẹ́yìn ẹ̀ tí ò sí mọ́ Ọlọ́wọ́n ọba pẹ̀. Ọlọ́wọ́n ọba àlékí ọlá náà ti wá sọ nínú Al-Qur'an. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعبدون ما تنحتون والله خلقكم وما تعملون. Ọlọ́run ní kí gbogbo wa kọ́kọ́ lọ mọ̀ òun Ọlọ́run ọba, òun lọ́ba tó dá gbogbo wa.
Ọlọ́run ló dá gbogbo wa pátá kúrúgudu òun ló dá bàbá ńlá wa Ádámù látara yẹ̀pẹ̀. alayhi salatu wassalam. tó wá dá àwa tá a jáde látara bàbá wa Ádámù látara àtọ̀ gbogbo ohun tó wá dá yìí gbogbo wa tó dá yìí táwa náà wá dàgbà tán tó wá fún wa níyànjá láti máa dá nǹkan látọwọ́ ara wa social media àtọwọ́ èèyàn ni Ọlọ́run ló dá ẹni tó wá dá social media òun sílẹ̀ Ọlọ́run ọba fúnra rẹ̀ ló dá mọ́tò Ọlọ́run ló dá ẹni tó dá mọ́tò lẹ̀ ẹni tó invent yẹ Ọlọ́run ló dá iná ẹni tó invent yẹ Ọlọ́run ló dá gbogbo ìran nǹkan pátápátá tó jẹ́ technology láyé Ọlọ́run náà ló dá. wallahu khalaqakum wa ma ta'malun. ó túmọ̀ sí pé kò sí nǹkan kan tó wà láyé yìí tó wà níṣẹ̀dá tí kò sí mọ́ Ọlọ́run ọba ń pa yìí kí yẹn kọ́kọ́ máa yé gbogbo wa so kò sí pé àṣẹ ìtọ́nù ló dá kankan lẹ̀ títí lórí ìṣe ìtọ́nù fúnra lára rẹ̀ Ọlọ́run ọba ló dá so kò sí nǹkan tó ń jẹ́ pé àṣẹ ìtọ́nù ló délé ìwé eléyìí tó ń wuyì àṣẹ ìtọ́nù ló dá eléyìí tó ń ṣe àṣẹ ìtọ́nù ló dá kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan pátá Ọlọ́run ọba ló dá Ọlọ́run tó wá tẹ̀síwájú náà. inna hadaynahu sabila imma shakiran wa imma kafura. ẹ jẹ́ kí gbogbo wa túmọ̀ pé inna hadaynahu sabila. inna hadaynahu sabila imma shakiran wa imma kafura. àwa la fi ọ̀nà mọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn àwa Ọlọ́run la fọ̀nà mọ́ gbogbo ìyóhùn tí ò bá ṣe Ọlọ́run ló fọ̀nà mọ́ ẹ̀dẹ́ nìyẹn gbogbo nǹkan yòówù tó ò bá máa ṣe Ọlọ́run ló fọ̀nà mọ́ bọ́lá ṣe wá fọ̀nà mọ́ ẹ yìí tó fi nǹkan oríṣiríṣi sí ẹ ní sàkáání tó ní kó lè máa kọ̀ǹtúrò rẹ̀ àdánwò kan Ọlọ́run gbélé gbogbo wa lọ́wọ́ nítorí a fẹ́ mọ̀ ó fẹ́ mọ̀ bóyá yìí tí mo gbé lé ẹ lọ́wọ́ yìí bóyá ó fi sin èmi Ọlọ́run ọba ni àbí wá ìmọ̀ kan fúra àbí ó fi padà ṣe kèfèrí sí mi Ọlọ́run. social media èèyàn sáà ló dá mọ́tò èèyàn sáà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wọ mọ́tò lọ ṣe nǹkan rí ẹlòmíì ò wọ mọ́tò kúrò nílé rẹ̀ yóò sì wọ lọ lé ẹlòmíì nítorí ó fẹ́ jẹ́ kí ẹ̀rín bọ́ sẹ́ni náà lẹ́nu ó fẹ́ palẹ̀ ẹ̀rín ó fẹ́ dunnú bẹ́ẹ̀yàn kan ṣe wọ mọ́tò lọ dun èèyàn nú yẹn bẹ́ẹ̀ lèèyàn míì wọ the same mọ́tò náà lọ bàyàn mú jẹ́. inna hadaynahu sabila. ó wọ mọ́tò lọ dun èèyàn kan nú mọ́tò Ọlọ́run fún ẹ ní kàkà láti ra ni ìkápá tó fún ẹ láti ra òun kí ló ní o fi ṣe ìran aburú ni àbí ìran rẹ ìwọ wá wọ̀ orepo sínú ẹ̀hún o sì wọ̀ o lọ fi ṣèyàn lóore ìwọ náà sì wọ̀ orepo sínú ẹ̀hún o sì wọ̀ o sì lọ fi ṣèyàn láburú. inna hadaynahu sabila imma shakiran wa ìtumọ̀ ẹni pé gbogbo nǹkan tọ́lọ̀ wọn bá dá sẹ́yẹ pátá ó dá níta pé mo ti dá fẹ́yàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó wá kú bó ṣe fẹ́ lò ó kú bó ṣe fẹ́ lò ó sì kú bí tó ó fi kú bó ṣe fẹ́ rọ́dọ̀ Ọlọ́run bá dé sí pẹ̀lú lílo rẹ̀. hadaynahu sabila. títí dórí ọ̀rọ̀ social media náà bó ṣe ládvantage náà ló ní disadvantage advantage rẹ̀ ń bẹ àwọn èèyàn ló wà ní umura báyìí pé o lọ umura pé o wà ní Nàìjíríà kódà o lè mọ bá ṣe ń lọ umura látara social media kò ń ṣerú content àgbákò o lè lọ látara social media torí wàá kà wàá mọ̀ nǹpẹ́ tí wọ́n bá gbé fóònù dání kí ló máa ń wá kiri ń bẹ̀ tí wọ́n bá ṣe fídíò ti tiẹ̀ kí là níyàn tó fi ṣe fídíò tó fẹ́ post sáyé káyé rí wọn. àwa mùsùlùmí náà sì lálágbàkojò kò sì sí nǹkan méjì ayé yìí náà là ń wá ayé yìí náà sì rèé anabi sallallahu alaihi wasallam anabi ni ṣe ẹ̀ráyé tá à ń wò yìí náà ń tọ́lọ̀ wọn bá ti gbé ṣépè yìí ayé tá à ń wò yìí ń tọ́lọ̀ wọn bá ti gbé ṣépè yìí tọ́ inú ayé yìí sì la wà wọ́n sì lọ́lọ́run ti gbáyé ìṣépè bóò ni wọ́n sì wá ṣe tẹ́pẹ́ ayé ò ní mú ẹ tó ò ní bẹ nínú àwọn ẹni èpè. bó ti ṣe nìkan náà ni pé gbogbo nǹkan tó o bá fẹ́ lò ó rí pé òun lò sójú ọ̀nà tọ́lọ́run àtànàbí. wallahu khalaqakum wa ma ta'budun wallahu khalaqakum wa ma ta'budun. nítorí pé kí ni ìrọ̀lẹ́ ayé la wà yìí àti dé ìrọ̀lẹ́ ayé òun ló ń dùn wal asri. innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihati. aláàánú mo búra pẹ̀lú ìrọ̀lẹ́ ayé. wal asri. nígbà tó jẹ́ pé gbogbo ọmọ èdè ènìyàn wọ́n máa wà nínú òfò. innal insana lafi khusr. ìrọ̀lẹ́ ayé kọ́ra wà bí o bá ń ṣe ìrọ̀lẹ́ ayé ni bàbá ọmọ bọ́mọ sùn wọ́n ti post ẹ̀ sórí social media àwọn alágbàkọ ní oṣù wa máa bá wọn dá sí wọ́n wá pé wọ́n jókòó wọ́n jọ àwọn ní kóòtù ó ti àwọn kóòtù oríṣiríṣi ló wà kóòtù TikTok àgbàkọ ni àtàwọn kóòtù oríṣiríṣi bẹ́ẹ̀ bí o bá ṣe ìrọ̀lẹ́ ayé ni wọ́n á sọ pé káwọn obìnrin jó ní o pé wọ́n fún wọn lówó wọ́n sì máa play music ní TikTok wọ́n sì mọ̀ ju wò. innal insana lafi khusr. ṣé ìrọ̀lẹ́ ayé ò ti dé. illa alladhina amanu wa amilu salihati. àwọn ti kàgbá tẹ̀lé pé social media táwọn sọ̀rọ̀ pa èyí náà ni social media yìí náà ni látara pé kí ni òun wá views bẹ́ẹ̀ lómi
ó lè má rówó jẹun àmọ́ tó bá rí pé tẹ́lẹ̀ mo máa ní 10 likes nísìnyí mo ti ní 30 yóò máa jó kiri àdúgbò ni ẹ bèrè lọ́wọ́ gbogbo àwọn 30 tó ní o ṣé wọ́n lè ràn lọ́wọ́ ṣé wọ́n pàdé ẹ̀rí láyé ṣó lè ṣalábàápàdé wọn rí láyé lára àwọn tó láìkí ẹ ẹlòmíì kan rìn kọjá ó kàn ṣe ẹlẹ́yà lórí ibẹ̀ náà ló kàn fọwọ́ kan ó sì bá tiẹ̀ lọ ní nǹkan tó pósì ìwọ̀n tí wọ́n pósì tó fi ń wá láìsí kò tiẹ̀ tó wò ó ti bá tiẹ̀ lọ pé èyí tí wọ́n ń ṣe kọ́ ló bá mi bẹ́ẹ̀ kí ló ń fi social media tiẹ̀ ṣe ni kó máa bíra rẹ léèrè àwọn tí wọ́n máa bọ́ nínú ẹni òfò nìkan làwọn tó ṣe kí ni. Alladhina amanu wa amilu salihati. àwọn tó nígbàgbọ́ òdodo máa bíra rẹ tó nígbàgbọ́ òdodo ni. wa amilu salihati. bíra rẹ léèrè tó nígbàgbọ́ òdodo ni. àwọn tó fi ń tó nígbàgbọ́ òdodo mọ̀ ṣé òun wù ní wa. ṣé wọ́n máa ń rí ẹnu fi tún èèyàn ṣe àbó máa ń rí ẹnu fi bá tèèyàn jẹ́ ni. ṣé o ti rí social media ṣé o ti lórí láti fi review di ayé èèyàn àbí wọ kẹrẹ o máa mú láti fi bá tèèyàn jẹ́ àbí láti fi já àbọ̀ níbi tó bá wà. èèyàn mélòó ni wọ́n ti fi social media pèsè ojú ọ̀nà Ọlọ́run àtànẹ́bí kódà kó má já àfà lẹ́nu iṣẹ́ níṣẹ́ tó yàn láàyò mélòó ló ti fẹ́nu ẹ̀ pèsè Islam mélòó ló ti fi social media ẹ̀ pèsè Islam ẹ̀yọ́ tàwọn àfà kúrò àmọ̀ pé ìjókòó tí wọ́n nu oníkálukú láàfà níbikíbi tó bá ti yàn láàyò àfà yẹn bẹ̀ tó bá ti lè fẹ́ Islam sára tó sì ń polongo ẹ̀ kódà kó má kéwú o sí àmọ́ tó fi ń ṣe tọ́lọ́hún òun kírun bó ṣe jẹ́ kó kí o dẹ̀ follow rules and regulations àfààní ẹni wọn wá lóun bá tó mọ fi pèèyàn sójú ọ̀nà tọ́lọ́hún. Alladhina amanu wa amilu salihati. àní ọmọ lọ social media lò àmọ́ tó bá lò ṣé táwọn èèyàn bá ń wò ṣé wọ́n máa ń rí pa ẹ̀sìn yẹn lára ẹ̀ tó máa ń ṣẹyọ bí o ti ẹ̀ pọ̀ tó máa ń ṣẹyọ sọ́lẹ̀ kóyàn 20 jọ kọ́ wá máa sọ oríṣiríṣi nípa àwọn kọ́ wá dọ́dọ̀ kọ́ wá ní ó máa ń ṣẹlẹ́yà náà àmọ́ àfààní àmọ́ kìnnìkan ni àmọ́ ṣé sàmọ́ wà nù ọ̀rọ̀ sàmọ́ tó dá wà nù ọ̀rọ̀ tiẹ̀ àmọ́ àbí àmọ́ wèrè pé ó máa ń ṣẹlẹ̀ yà àmọ́ tó bá tún mú nǹkan ẹlẹ́yà rẹ̀ máa ń gòkè sí ni kí ló mọ̀ ẹ́ mọ́ lórí social media kí ló mọ̀ ẹ́ mọ́ ṣé tó o fẹ́ popular yìí náà o fẹ́ ní fame bó o bá ní tó bá jẹ́ òun ló ń lò ẹ́ tí wò rí ló ń kọ́ ohun tó sì ń ṣẹlẹ̀ sí iná nìyẹn fame ló ń lò ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn òun ọ̀rí fame ló nítorí ohun tí fame fẹ́ lò lára ẹ̀ ó build ẹ̀ ohun tí fame fẹ́ lò lára ẹ̀ ọjọ́ tó bá dé tó bá bá dára dáńbẹ̀ tó ti wá dé sí ẹ lára wàá máa wá nǹkan tó fẹ́ fi wà relevant sódà kò ní kúrò wàá máa fi ṣẹlẹ̀ yà ọjọ́ tó bá dẹ̀ kúrò kó tó lè mú apẹ́. build your craft bó bá já àfa yẹn build ìjẹni ọlọ́run ẹ̀ build ìjà àfa rẹ̀ jẹ́ òjìnà jẹ́ ó pé ùzúùmù jẹ́ ó tẹ́ ẹ lójú. má kọ̀ wá sórí social media tó o ti mọ kéwú kékeré kan wàá máa fi kéwú yẹn wàá máa fi ṣẹlẹ̀ yà ó mọ̀ tu to favour yourself o sì láfa yẹn ó bẹ̀rù rẹ̀ lọ́dọ̀ náà gbogbo wa lájíṣẹ́ máa jíṣẹ́ níbi tí mo yàn láyò tí mo wà yẹn náà máa sì jíṣẹ́ níbi tó wà yẹn wà jíṣẹ́ tí ẹ̀jẹ̀ kó máa ró lọ́pọ̀ ẹgbẹ́ tó bá gbé kínní dání lọ́jọ́ kan tó fi ń ṣẹlẹ́yà kíkú wá ká ẹmọ́ díẹ̀ kí ló fẹ́ rò lẹ́jọ́ níbi tó ti gbé dání o fẹ́ bà tèèyàn jẹ́ ni o fẹ́ fi àlákà èèyàn kan ni kíkú wá ká ẹmọ́ díẹ̀ kí ló fẹ́ jẹ́ wà nítorí o fẹ́ ṣe láti popular kíkú wá ká ẹmọ́ díẹ̀ sọ popular nínú náà ni àbíbò ni. kí ló ń jẹ́ celebrity kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.